Africa Content TV. Oh, shit. tẹ̀síwájú lọ́nà kan, ó gòkè sí lójoojúmọ́.
greet my Evang, Yinka Ayefele. Thank you, sir. Thank you for the grace. Eshegoni and our father, Reverend Edike. That is thank you. Eshegoni. If you are one message, it's okay. Bí bọ̀dá Yinka bá lè rí àánú gbà. Olúwa ẹni tó bá ṣàmì ni kò dá lóhùn. Ìwọ náà máa rí àánú gbà. Akọrin nígbà méjì nawọ́ sí pẹpẹ. Àánú ló kù mí kò ṣàánú mi. Àánú ló kù mí kò bàbá bá mi ṣe. Mo ti lọ́gbọ́n orí mi ṣùgbọ́n kò ká. Àánú ló kù mí kò ṣàánú mi. Ta ló fàánú kó sọ bẹ́ẹ̀ o. Àánú ló kù mí kò ṣàánú mi. Ó sọ̀rọ̀ sókè. Àánú ló kù mí kò bàbá bá mi ṣe. Mo ti lọ́gbọ́n orí mi ṣùgbọ́n kò ká. Àánú ló kù mí kò ṣàánú mi. Gbogbo àwọn tó wá síbí ló ń pàtẹ́wọ́ fún. Ìwọ gángan ni mò ń bá sọ̀rọ̀. Ohun tó máa sọ ọ́ di ènìyàn láàrin ènìyàn. Lọ́dún Júdà eléyìí lórúkọ bàbá àánú yọ̀ǹda rẹ̀ fún ọ. Ìwọ tó pàtẹ́wọ́ fáwọn èèyàn lọ́dún eléyìí kọ̀ ọ́ sílẹ̀. Lọ́dún tó ń bọ̀, ìwọ gangan ni mò ń bá sọ̀rọ̀. Àánú máa gbé ẹ jáde láàrin èrò. Na ọwọ́ yẹn sí pẹpẹ. Wàá kọ, I want you to sing that song with passion. Yes. Bíbélì wípé èmi ó ṣàánú fún àwọn tí èmi ó ṣàánú. Olóore kí ló tún kàn? Onígbọ̀wọ́ àyànmọ́ tó nílò. Tó fi máa gbàgbé òṣì láyé, àánú máa yọ̀ǹda ẹ̀ fún ẹ. Májẹ̀mú kan ló kó gbogbo wa wá sí bíbá náwó yẹn. Àánú ló kù mí kò ṣàánú mi. Jẹ́ àjọkọ́.